lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. من أراد أن ينظر إلى ولي الله. ẹ̀yin ìlú bẹ̀rẹ̀ òwò ẹ̀rọ bá fẹ́ wò tani ọ wá fẹ́ wo wàlíyì Ọlọ́run ọ fẹ́ wo ààyè Ọlọ́run. وإلى تقي الله. ọ̀gbẹ́ ìyá bá wò bí a ti ẹ̀ ṣe èrò ká ojú páyà Ọlọ́run jẹ́ ti èrò. وإلى عالم علم بعلمه. àkọ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ ṣe wá wo ní mímọ̀ kan tó ṣe bẹ́ẹ̀. Ìmánì arílára àwa rẹ̀, ìmá rẹ̀ arílára ọ̀rọ̀ rẹ̀, ìmánì arílára àbálòpọ̀ rẹ̀ pẹ̀lú ọmọnìkejì. Ọba fẹ́ wo lóyún. Wà ilé àfàkì dì í. Ọba fẹ́ wò ká lẹ́yìn tó fẹ́ sì yé dáadáa tẹ̀sí sí àbí ìgbésí ayé ẹ̀. Fẹ́lẹ́ àǹzúr ilé ẹ̀mí. Wọ́n tọ̀ wọ́n wá wò tani, wọ́n wá lọ wo bàbá wa Dáúdà Alfàlà. Wà á kí lẹ́ni ìlànà kúlùkàkàrà. Adúlùú ìlà kàlámì Nawawi. Ìwà ń tọ́ka ó sọ̀rọ̀ sínú ọ̀rọ̀ àfáà Nawawi ọ̀rọ̀ padà àlùbáríkà rẹ̀. Qala yanbaghi likulli mukallafin. Àfáà Nawawi ọlọ́tọ́ sí gbogbo ẹ̀yà bá fẹ̀sìn ká fi ẹ̀sìn lápò lọ́rùn báyìí. An yahfaza lisanahu an jami'il kalam. An yahfaza lisanahu an jami'il kalam. Wọ́n sọ àwọn rẹ̀ nínú gbogbo ọ̀rọ̀. Ẹ sọ ọ̀rọ̀ kan tí ọ̀dà tó tẹ bàbá wa Dáúdà jáde ìjọba tó wáyé láti kékeré ọ̀dà ayé dára láti lé ẹ̀sọ́. Kò sí ọmọ kọ́dà wọn ò rí ọ̀rọ̀ wọn fi ṣe skiti ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọn bọ̀rọ̀ wá ṣe skiti. Wọn ò rí ti bàbá wa Dáúdà fi ṣe skiti nígbà àwọn àfọ̀n tó ṣe fi ṣe skiti. Wọ́n ṣe dédé àwọn kan wá pé máa mú. Ẹ lè rí irú ẹ̀ lọ́dọ̀ bàbá ṣe gbà ó látara àwọn ọlọ́pàá kù wọn. Ilà kàlámà tàtàhárò mùsùlùmí àtàfí. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bá lọ́dọ̀ ọmọ tẹ́sí gbọ́ nípa ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ tí wọ́n máa fi tún tọ́ bàjẹ́ sí. Fa'anta bari'un minal munaza'ati wal musara'ati. Bàbá wọn dábàá àgbà ńlá ní tẹ̀lé. Tàjọ́ kò tí lórí ọlọ́wọ́n sọ̀rọ̀ lágbègbè lẹ́sàn-án rí. Gbogbo bẹ́ẹ̀ ni lọ́rọ̀ sí wọn lára fa àwọn àti gbogbo ẹ̀ níjọ́. Ọlọ́wọ́ á sè kò sí nínú òtà kò sí nínú orí ní pé bàbá Dáúdà bẹ́ẹ̀ nìkan jà àbúrò bẹ́ẹ̀ nìkan sí fàǹfà àbí wọ́n á gbọ́ ẹnìkan pé ó ti wí wọn dá eré àfa àti yín bàjẹ́ eré àfa àti yín dàrú ẹ̀ẹ́dìgbọ́ lẹ́nu wọn nítorí ṣẹlẹ̀ ní ọjà táwọn ẹ̀dọ́ wọlé. Ẹ̀yin tẹ́ ipò àwọn bàbá yín mú tẹ̀gbẹ́ láàrin wa ni. Wàṣíyúhù mi náà. Ẹ̀yin àgbàlagbà fà tẹ̀gbẹ́ láàrin wa ni. Wà mú nírù mi náà. Gbogbo ẹ̀yin mú nírù lọ́rọ̀ tó ṣe ìgbà fún ìmú yẹn kò bí ẹsẹ̀ tó kò tí lọ́rọ̀ ṣe bá yín dá sí àgbẹ̀. Wà kúlù tọ̀ ìdí nílẹ̀ ní Ìsìlámì. Gbogbo ìgbà kọ̀ọ̀kan nínú Islam, àṣà Ìsìlámì ni, àṣàrù dínì ni, ìbádùn Rahmani ni, kíní kan ni, gbogbo yín à ń pè yín ní bẹ̀tẹ̀ lónìí. Kúrò wáhídà. Ìjọba bàbá wa Dáúdà, àfáàlà àbàdìmàjìdì níbẹ̀rẹ̀ tá a wà lónìí, ẹ̀sìn àdámọ̀ lọ́wọ́ gbogbo yìí sọ fún wa pé kúrò wáhídà ọ̀kan ni ẹ lọ́ọ́ jẹ́, àdàbíyà lèmi, mọ̀rìkàsí ni bàbá. Bàbá ìtúbẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ wa lẹ́nu. Àwọn àdàbíyà mọ̀rìkàsí sùnmùlá ọ̀dọ́ lọ́dún fẹ́ẹ́ tẹ̀ tán. Òṣìṣẹ́ ilé àfáà àti wọ́n wọ̀.
kò sí àbáàní wọ́n fẹ́ wá lọ tèmi náà ilé ọba ní wọ́n ní ìsílẹ̀ mo travel. كونوا واحدا لا نفرق بين أحد من رسل الله. Àyùbá ọba Musa ṣọ̀tá, Ìsá ọba kankan so kò sí kẹtọ́ bára wọn ṣọ̀tá. ولا عداوة بين أصحاب رسول الله. Gbogbo àwọn sàábì àlẹ́ pàápàá sọ̀tà láàrin wọn, èyí ṣe mú kí ló dé bàbá tí wàá rún àgbọ̀dọ̀. مثلا Níbo la ti rí ọ̀tá tá à ń bára wa ṣe láyé òní? Kí ló dùn tó kí màgàsí ọmọ ṣe kankan dàbí ẹ̀ ò sí wá sí? Kí ló dùn tó kí àdàbí ọmọ ṣe kankan kí sùmọ̀rọ̀ ó ṣe wá sí? Kí màgàsí náà ò ṣe? Kí ló dùn tó? Bá a ti ń pa àkọ́tẹ́lẹ̀ dùn, èyí ṣe tó wá fẹ́ yí báyìí, ẹnì kan wá dálẹ̀, èmi rẹ̀ dàda dálẹ̀, àwa dàda dá gbogbo ẹ̀. Ẹlòmíì fẹ́ yin àfa àti ẹ̀, ní wọ́n lọ tàbá àfa aláàfáà débi pé yin àfa àti ẹ̀. Ẹlòmíì kan bọ́rọ̀ máa gbọ́ ẹlòmíì lọ́rọ̀ kọ̀rọ̀. Ayélujára àfa àtàwọn ọ̀tọ̀ sáàfà àbá. Àfa rẹ̀ ká bàbá àfa bẹ̀. Àfa rẹ̀ bàbá àfa bẹ̀. Ẹlòmíì alẹ́ ilé kéwù làwọn yóò kò sí ilé kéwù kọ́ gbádùn mọ́. Nítorí wọn wí àwọn dínà bẹ́ẹ̀ dínà gbádùn. مثلا Lágbèjúwe. كان أبو بكر الصديق. Ètò sọ́ba ìkẹlẹ̀ pa àwọn àdókòrò ìgbàlódé. Èsì ní lọ, èmi ló ní ògbó ni. Àmì ọ̀dà, wọ́n sọ̀rọ̀ tán. Ó sì gbọ́ àbá àgbà tó fẹ́ lẹ́jọ́ lọ́wọ́. Pé ní ìjọba ìkẹlẹ̀ jáde, àfẹ́tàrà délé sà. لا يبدأ السلام على عمر بن الخطاب. Wọ́n adájọ́ ọmọ kí wọ́n bá ṣe Dawud Al-Falla. Ẹ wá wo bí àwa ti wá rí tiwa àmọ́. Abubakar tó bá rí Umaru kì í kọ́kọ́ sábà. ولكن إذا سلم عمر عليه Àmọ́ bí Umaru bá sálábà sí Abubakar. رد عليه السلام. Wọ́n alayhi salam. Abubakar sí àwọn wa alayka salam wa rahmatullahi wa barakatuhu ya Umar. فاشتكى عمر إلى رسول الله Ẹni wọ́n bá gbọdọ̀ ní Muhammad. وقال يا رسول الله Wọ́n àfa àwọn àgbà, wọ́n àfa àwọn tá à ń tẹ̀lé. إن أبا بكر Olórí Abubakar. لا يسلم علي. Kéèkì mi kì í sálábà sí mi. فسأل رسول الله عند أبو بكر. Alága wa fi Abubakar, èsè wa Abubakar, Umaru ní wọ́n bá rí wòye sálábà sóòtù. فقال سمعتك يا رسول الله Abubakar wa ní wà nẹ́bí sẹ́mi. تقول من بدأ أخي بالسلام. Ìwọ lọ sọ fún wa nígbà tá a kéwú wájú rẹ ní ọ̀rẹ́ ni wọ́n bá kọ́kọ́ sálámà sọmọ ìyá rẹ̀. فله بيت في الجنة. Ìwọ lọ wí bẹ́ẹ̀, oníbàlá wo bẹ́ẹ̀ tó ń fi ní ìjà rẹ̀ ti ìgbà kéwú láti kọ́. فله بيت في الجنة. Wọ́n á lẹ́bi lórí bẹ́ẹ̀, oníbàlá wo bẹ́ẹ̀ tó fi ní ìjà rẹ̀. Oníbàlá ilé onílé kan bẹ tí ó dé sí láti jẹ náà. فأحببت أن يكون هذا البيت لعمر. Ọwọ́ ní etí mo fẹ́ tí èdè mi ò tètè kọ́kọ́ kí ilé pé etí wà lẹ́nu pé ẹja bá kọ́kọ́ sálámà sọmọ ìyá rẹ̀ nù ilé kan bẹ̀rẹ̀ fún ẹja tẹ̀lé ọ̀sẹ̀ fún àgbàdo èmi àgbàdo wọ́n wá fẹ́ kí líìlì wọ́n gbé tiẹ̀ ní nínú ìfi kọ́kọ́ sálámà kọ́kọ́ sálámà ẹ̀wọ̀ bọ́ọ̀ ti ṣe pẹ̀lú ara wọn. Ẹ̀wọ̀ bọ́ọ̀ ti ṣe pẹ̀lú ara wọn ìdáwà tó ní ṣe bẹ́ẹ̀. Ìlà ń múra wa là ń yí àkàyà ká ara wa yìí. Gbogbo àwọn táwọn ọ̀la máa gbà kan lọ́dọ̀
tàbí máa dà á ti lo ayé débi kọ́ lọ́wọ́ ọ̀ka ńlẹ̀ yányán. Àbọ̀wò tàbí máa dà. Ìwà tó ń wúrọ̀ àwọn bàbá wà ní iye ọlọ́run tá a dúró jì. Ìwò orí wọn máa dà. ثم لا تجد دليلا Lẹ́yìn náà wà lè rí ìtọ́ka kan. على أن الإمام الشافعي Kẹ́ ẹ bá rí pé ẹmu wá ìtọ́ka tẹ bá rí pé ìmáàmù Ṣáfì ẹ̀mú. ومالك Ìmáàmù Málìkì. والنبي Ìmáàmù Hanafi. وحنبلي Ìmáàmù Hanbali. سبح دار العلم Kẹ́ ẹ bọ́ kí wọ́n wá kú kan láàrin wọn nítorí mímọ̀. Kò sí tíra mi tẹ̀sí lè rí. Kò ṣẹlẹ̀ láàrin wọn. Èyí ṣe táwọn àfáà tò ní wọn búra wa. ولكن اختلاف رحمة لنا Nígbà tó bọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú báàsì. Ìyá pẹ̀lú ká lọ́ka. Àwọn ṣe yàwó. A máa retí o. Wọ́n ní ẹsẹ̀ ń bọ̀. Láti àyè lọ kánú ọmọ ń bẹ ń lé. Ìyàwó ń bẹ ń lé. Kò sí pé náà ìlànà àìbá mi 200,000 ní. A máa retí kò sí yẹ. Ló ń bọ̀. Àwọn bẹ̀rẹ̀ bá kọ àwọn ọmọ tí ó kọrin. Àwọn tó gbogbo kìíní ìkàlẹ̀ báyìí. Níbẹ̀ ni wọ́n ti ń gba 10 million lónìí. Kìí sì gbé ọkọ̀rin tuntun kan fún wa. Yóò mú kíni máìkì lọ́wọ́ báyìí. Àṣìṣe ilé ìgbèjò. Inú mi ń kọ ní o, òun náà máa bá a kọ. Àṣìṣe ilé ìgbèjò. Àwọn ọkọ̀ wá sí ilé. Àwọn ọkọ̀ wá ìlú ọlẹ́ òkú wáyé jù. Yóò sì gba 10 million. Àwa pè mí pé kí n máa bọ̀ ń Kàdúná. Láyé tí wọ́n ń jiyàn ẹgbẹ́ tẹ̀yẹ̀ gbọ́dọ̀ tó lójú ọ̀nà. Àwọn ìrètí ìyá bàbá wa ní àgbà ní àwọn bàbá wa bàbá àti mọ́bẹ̀ yìí kí ni sọ fún wa ẹ̀kọ́ ọ̀tọ̀ yìí tó pè mí lọ́bẹ̀ mú wọn wọ bàálù wọ́n sì kó tíkẹ́ẹ̀tì àlọ́ àtàbọ̀ kéèké lọ́wọ́ báyìí lẹ́yìn náà ẹsẹ̀ túlé ó fún mi èló ni etí ìgbà kẹ̀kẹ́ nu táwọn ọmọ ti ń kọrin lédè tè nígbà àmọ́ nígbà táwọn afáàtà níbi tí ìgbà ìgbà sí gbàdúrà yìí wọ̀ èèkù náà kúrò wáyé tí wọ́n kà á là ń dá sí. Ká ní mítìnì pétọ̀ láti ẹ̀ka wa àbá àbúrò yìí. Àwa náà sì níbẹ̀ bá kú táwa náà lè ń pè. Èyí tọ́nà dúkú ń rí dáa máa ń tọ̀ lọ́kùn dúkọ̀. Àwa náà wọ́n mọ àwa náà láwọn táàkì náà parí. Omi ìka kú àwa náà lájú ló bá fún láàmú ọ̀gbẹ́. Àwa náà lè lè lọ́wọ́ láti àwọn bàtà wa ní ìgbà tí wọ́n bá kú lọ́sàn-án 50,000 kátó lè wẹ̀. Ẹni yẹ́ bá kú 100,000 kátó lè wẹ̀. Àfáà kò sì gbọdọ̀ bá láti sí ti wá wẹ̀ àwa àdúgbò ìlànà àgbẹ̀wò. Bàtà ní mítìnì. Olówó ni bá ti ń tẹ̀sán ní ìlú. Àwọn tó bá bẹ̀rẹ̀ ní. Olówó ni bá tó wọ́n gbé òkúta tí wọ́n ń dì í tẹ̀ wá lórí. Ọ̀tẹ̀ lọ́la nù oníṣẹ́ di òkú. Ẹ lè rí wọn. Àwa náà ni àmúbàtà ní mítìnì wọ́n jẹ́ ìyàwó jẹ wa. Èmi wá kí èmi wá ọ̀nbẹ wọ́n ní ká lù ẹgbẹ́ 1 million. Bàbá nàbí. Bí ọba sì pé mi ni mo dùn sí, mo lọ dúró sí bíi 7. Àwa náà ra tíra ni, àdàmú ni, àṣìwádà ni, àṣìwádà títì, àti gàgà àtàwádà. Kúra wọlé yìí o, ìyàpẹ̀ ẹ̀mú tí wọn àánú ni fún wa. Fadaru min guluwil kalam. Gbogbo àbá tó ní tí wọ́n jẹ́ gan nù yín ẹ ṣọ́ra pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó kọjá àná. Ayé ò nílò kan ẹ̀yin àfáà ní ìwà yìí. Gbogbo àfáà tó wà yìí lónìí. Àtàwọn tó fẹ́ wá tí ìwọ́ kìnìkejì ọ̀jẹ̀ wọn wá. Àtàwọn tá à ń bẹ ní iyọ̀ ní wánú ayé ọlọ́mọ sọ́mọdé yọ̀ wọ́n gbòmí. Àwọn ẹsẹ̀ sàbẹ̀. Ọlọ́wọ́ aṣọ àbáwá Sheikh Dawood Alfana Abdulmajid. Àfi wọ́n lé wọ ọlọ́run lọ́wọ́ ọlọ́run ìtí mo fẹ́ sọ yìí ọlọ́run jọ̀ọ́.
Ọlọ́run jọ ọbẹ̀ ọ ni ọlá bàbá tó bí wọn ọlá àyà tó bí wọn ọlá àfa ọlọ́run wọ́n sì ṣe ìjókòó yìí ní èyí ẹ̀ka yìí fún bàbá wa ṣe kà ọlọ́run àlékún àlàáfíà ẹ fi ṣèwádìí náà ọlọ́run wà ní ìgbọ́ ẹ̀fìn ọlá ayé ọlọ́run ní gbogbo ẹ̀ gbogbo ọlọ́run kò fún mi ọlọ́run ọlá àfààní wa ìgbọ́ ọlọ́run bisimilahi inna a'tayna. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن